Africa Content TV. Ladies and gentlemen, I have the honor of inviting the one and only content creator around Nigeria. We call him the Sugar Daddy. Are you ready for macaroni? Are you ready for macaroni? Okay, right now, ladies and gentlemen, give it up for Mr. Are you there? If you know you're doing well, I mean, say, alright. Tell someone beside you, say, you're doing well. Tell a beautiful lady beside you, say, hello, freaky. Say, fantabulous. Tell another one, say, I just sent you 500,000. Anybody that miss you 500,000, collect your money. Collect your money. Alright, ladies and gentlemen, it's my honor to be here. I'm so happy. I'm so delighted to be here. This is my first time coming to Ibadan for this particular event. No, Mama Wasibadan. Mama Wasibadan, money event yìí. Me too was the event Baba mi. So this is the first one. You know. Everybody clap for yourself. Clap for yourself. Very quickly, I don't know if you remember this song. If you remember this song, sing it with me. Mr. Macaroni, riding on the bicycle. If you want to marry me, Mr. Macaroni, pam pam, Sicilia pam pam, Sicilia pam pam, Sicilia Mr. Macaroni. Fantabulous. Okay, Ejazari, I have one fantabulous gift. I have an Amazon tablet for one lucky winner. One lucky winner. So, kito mu winner yẹn. Gbogbo yín lẹ mọ̀ ẹni tó pé àwọn síbílẹ̀ ni. Ẹ̀mẹ̀ tó kó wa jọ. Very good. So, ó ní orin kan tó máa ń kọ. Mo wá fẹ́ remix ẹ̀. Báyìí la ṣe máa kọ. Àwọn ní ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. Ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. Nígbà èmi àwa fẹ́ jẹyàn. Ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. Now, one more time. Listen, ẹ̀yin tẹ́ wá bí ẹ máa kọ ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wá bí ẹ máa pariwo tó dùn. Mo fẹ́ kó shake everywhere. Okay, 1, 2, 3, go. Ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. Ó dùn. Ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. Ó dùn. Everybody. Èmi máa wá àwọn fẹ́ jẹyàn. Ayé fẹ́lẹ́ ti ṣe bẹ́ẹ̀. You are doing well. All right, very quickly. Mo máa sọ nǹkan. I'm going to say something. Anybody me dàgbàlagbà ló máa wí ní ọmọ kékeré ni o. So ọmọdé tó bá lè sọ nǹkan tí mo sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ, the person that will say what I will say exactly the way I said it, ó máa gba tablet yẹn dàjẹ́ kọ́ wò. Wọ́n ní pé no be fake. Okay, wait. Ẹ má wọrí, very simple task. Ọmọdé ni o, ọmọdé márùn-ún ni mo máa pè. O ti yẹ irú ẹ ọmọdé márùn ni mo máa pè ẹ má wọlé ẹ farabalẹ̀ ẹ kọ́kọ́ sọ nǹkan tí mo fẹ́ sọ wọn. Are you ready? Ẹ máa gbọ́ o ẹ fetí kalẹ̀. Màá sọ lẹ́ẹ̀mẹ́ta. Okay, good. Ìyá Bísí rán Bísí kó lọ ra tí ìlọrin títì ìrọ̀ní títí wọ̀ títí mọ́tò pupa títí wọ̀ títì. Adúró. Màá sọ lẹ́ẹ̀kan sí. Ẹgbọ́n mi ò kò ṣe Bísí o. Lókùn mo fẹ́ change ẹ̀ báyìí máa gbọ́ o.
ìyá rí sí lọ títí kò lọ́la tí ju títí ìrọ́ni títí wọ̀ títí mọ́tò fi pa títí wọ̀ ju títí. Last time. Oh yeah, coordinator, help me pick 5 people. MC, Pentagonals. Help me pick 5 children. Actually, wait. For the last time. Ìyá títí rán títí kó lọ rà tí ìrọ̀jú títí ìrọ̀ni títí wọ̀ títí mọ́tò fi pa títí wọ̀ títí. Àwọn ọmọ márùn-ún. No fighting. Ó gbọ́dọ̀ sọ bí mo ṣe sọ ni o. Bí mo ṣe sọ ni o. From all the corners. Okay, good. Okay, what did you marry? But wait, 1, 2, 3, 4, 5, 6, 7. All right, 8. We are 8 now. Àwọn ẹgbẹ́ sọ gẹ́gẹ́ bí mo ṣe ẹ̀yin náà dẹ̀ máa mú wínà tó bá ti gbà ẹ́ pariwo ó gbà àti kò bá gbà ẹ́ má sọ̀rọ̀. Okay, are you ready? Alaba, 1, 2, 3, go. Ìyá títí rán títí ní tì. Ẹgbàdá ọ̀bùn. You are doing well. Oh yeah, next person. All right, are you ready? Let's go. Okay, Joby. So come shoot Robert. Oh yeah, do Robert. Oh yeah, man. Okay, are you ready now? Chemba, go now shoot Robert. Oh yeah, do Robert. Oh yeah. Oh yeah, man. Oh yeah, let's go. How old are you? 7 years. I am in there, you are doing well. Okay, may I try? Wait here. Oh, yeah, go on, wait there. Orúkọ Òdúró is a good boy. Daddy, yeah, me is a boy. Oh, yeah, come, we talk, come. I don't know what I'm doing, you know. I don't know what I'm doing. So, I fẹ́ mọ ètò gbà sí. Ṣé àwọn méjèèjì lọ́jọ́ ọ̀rọ̀ ìtọ́ gbà ọ̀rọ̀ kọ́jọ sọ again. All right, are you ready? 1, 2, 3. Ìyá títí lójú títì, ìran ni títí wò títí mọ́tò fi gbá títí lójú títì. Okay, let's see you now. What's your name? Balkis, where you try? Ìyá títí rán títí ní tì lójú títì,
irọ́ ni títí wò títí tí mọ́tò fi gbá lójú títí. Òun náà gbìyànjú àmọ́ òun gbà á tán. Torí gbìyànjú mo máa fún òun náà ní ẹ̀bùn kékeré kan. But the main gift, what's your name? Your name is? Oyinkansola. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Oyinkansola. Tell Oyinkansola you are doing well. Very good. Oyinkansola, on behalf of my father, our father, the great Yinka Ayefele, ẹ bá mi present fún ọmọlúwàbí tó ń ṣe dáadáa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Oh yeah, take a picture, take a picture. Very good. You are doing well. Yes, sir. Are you there? Baba mi Ibrahim Chatta nígbà wọ́n fi 50,000 naira. Mi ṣẹlẹ̀ tàwa. You are doing well. You are doing well. Thank you very much. Wow. Ṣé èmi náà ní tún kí ní ẹ̀sọ́ báyìí? Bí èmi náà máa wé 50,000. You are doing well. You are doing well. Okay. I'm done. Mo kàn tún ní mo ní ẹ̀bùn kan sí tí mo fẹ́ fún yàn. Ní ọ̀nà sàn ẹ farabalẹ̀. You know, we cannot come to a fantabulous event like this and not present something good. That is what is going to make everything to be doing well. Kí ló ṣẹlẹ̀? Àyìn lè fẹ́ gbẹ̀bù. Mi ń gbọ́. Kí ni wí? Okay, yín náà fẹ́ ti yín. Ẹ̀ṣẹ̀ ti ń wọ̀ ọ́.